tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa ò ní dì. Bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa náà kò ní fọ́. Gbogbo ọmọ Yorùbá, ẹ wo, mo fẹ́ lè sọ pé Ọlọ́run ti ń gbèjà wa jà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ti ń gbèjà wa jà, nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí lára àwọn Fúlàní ó ti tú àṣírí o. Ó ti tú àṣírí pẹ́rẹ́kẹ́. Àṣé èèyàn ló ń bẹ́ǹdì èrò tèrò fi ń ké. Gbogbo pípa tí wọ́n ń pa wá lẹ̀ Yorùbá, àṣé ó lọ́wọ́ àwọn àgbààgbà kankan nínú ni. Bẹ́ẹ̀ ni o, ó lọ́wọ́ àwọn àgbààgbà kankan nínú. Ṣe ni wípé ó wá dàbí tí ikú ilé ò bá pa ni tòde kan ò lè rí ni mú. Saheed Ire ti sọ̀rọ̀ o. Ó ti tú àṣírí rẹ́kẹrẹ́kẹ́, ó ti jẹ́ ká mọ bí wọ́n ṣe ń pa wá nílẹ̀ Yorùbá. Kódà ó sọ débi wípé ó jẹ́ ká mọ̀ pé gbogbo ọmọ Yorùbá yé dára yín láàmú. Ṣé ẹ rí ká tó sọ pé a ṣe anything, àwa ò lè ṣe ká má fún àwọn ọ̀gá yín lówó. Ó ní àwọn ò lè ṣe ká má fún àwọn olórí wa ní owó. Èmi náà ń sọ náà, torí mò ń sọ pé bí kulé ò bá pa ni irán tòde kan ò lè rí ni mú. Àṣé èèyàn ló ń bẹ́ǹdì orò tórò fi ń dún. Àwọn àgbààgbà Fúlàní tó fi ń yan fandafanda tí àwọn ọmọ wọn fi ń ṣiṣẹ́ láabi, ẹ má jẹ́ tàn yín, ó lọ́wọ́ àwọn àgbánú, ó lọ́wọ́ àwọn olórí ilẹ̀ Yorùbá nú, torí àwọn gangan ni wọ́n ń gbàbọ̀dè fún wa nílẹ̀ Yorùbá. Àwọn ni wọ́n ń gbàbọ̀dè fún wa o, nítorí àwọn ló ń tà wá lóko ẹrú, àwọn ló ń tà wá fún àwọn Fúlàní. Saheed Ire ti jẹ́wọ́, ó ti jẹ́ ká mọ̀ pé òun máa sanwó fún wọn. Kódà ó ṣe àwọn kìlọ̀kìlọ̀ kan o fún àwọn ọmọ Yorùbá. Saheed Ire ọmọ Fúlàní ni. Kódà ó jẹ́ ká mọ̀ wípé káwọn tó ṣe gbá, káwọn tó ṣàwo. Kódà arákùnrin yìí lóòótọ́ ọmọ Fúlàní ni, ṣùgbọ́n ó jẹ́wọ́ débi pé ó tún fún wa ní ọ̀nà àbáyọ láti lè stop àwọn Fúlàní nílẹ̀ Yorùbá. Débi pé ó tún mẹ́nu bà ọ̀rọ̀ àwọn ti Uromi, ìyẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́ ní Uromi. Bàbá yẹn mẹ́nu bà ó jẹ́ kó yé wa pé ṣé ẹ fẹ́ gbọ́ ọ̀nà àbáyọ lẹ̀ Yorùbá, àti pé bó ṣe wà yẹn, the only thing tí Fúlàní bá sọ pé àwọn ò ní gbọ́, tó bá sọ pé àwọn ò ní gbà, ò ní kí Yorùbá náà ṣe kí ni kó darapọ̀ mẹ́dó, kí wọ́n jọ ja ìjà yẹn láti lè stop àwọn Fúlàní. Pẹ̀lú bó ṣe jẹ́ ọmọ Fúlàní tó máa jẹ́wọ́, oníṣẹ́ rí. Kódà káwọn sọ pé àwọn fẹ́ lo oṣù 6, àwọn fẹ́ lo oṣù 5, ó ní traditional ruler tó ń bẹ níbi táwọn fẹ́ wọ̀ yẹn làwọn máa kọ́kọ́ sanwó fún. Ẹ má rò bóyá àwọn kan déédéé ń ṣe lásán o. Àwọn ṣe lè, torí àwọn àti kọ́kọ́ san bí pé ká sọ pé wọ́n san owó ẹ̀mí wálẹ̀ fún àwọn olórí wa. Àbí ohun tó tọ́ láti sọ fún wa nìyẹn, bí wípé wọ́n san owó ẹ̀mí wálẹ̀ fún àwọn olórí wa ni. Ṣé ẹ rí pé àwọn ará bíi wọ́n ti gbàbọ̀dè fún wa. Abájọ tó fi jẹ́ pé gbogbo bá ṣe ń pariwo wípé òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́, abálájọ tọ́pọ̀lọpọ̀ wọn ò lè sọ̀rọ̀. Abálájọ tọ́pọ̀lọpọ̀ wọn wọ wì tí wọn ò rẹ́nu fi sọ̀rọ̀. Àṣé nítorí wípé nǹkan tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ará bíi ni wọn ò fẹ́ kí ó tán. Gbogbo ọmọ Yorùbá, ṣe rí ìdí tá a fi sọ pé Yorùbá gbọ́dọ̀ lọ. Ṣe rí ìdí tá a fi sọ wípé Yorùbá nation la fẹ́. Ṣe rí, mo tẹ̀ notice kinní kan, ó dà pé àwọn Fúlàní sìn, àwọn tó lọ́pọlọ nínú wọn ti ń jáde sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ìkan náà sọ̀rọ̀ láìpẹ́ yìí. Now Saheed Ire náà ti wá sọ̀rọ̀ with boldness. Tó bá tiẹ̀ ń jáde tí wọ́n ń sọ̀rọ̀, tí wọ́n jẹ́ ká mọ̀ pé yes, lọ́wọ́lọ́wọ́ báyìí o, àwọn kó tó lè dẹ́kun ìwà wèrè yìí, tó jẹ́ wípé àwọn olórí wọn ni wọ́n máa kọ́kọ́ bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni àwọn olórí wọn ni kọ́kọ́ bá sọ̀rọ̀, nítorí wípé táwọn olórí wọn bá ti lè control, ó máa yé wọn, ó máa easy fún wọn. Àìwò gbogbo ọmọ Yorùbá, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀
ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́ táwọn èèyàn sọ. Yorùbá nation ni o, no retreat no surrender. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi ó ní well done Saheed Ire ó gbìyànjú ó fi ìgboyà sọ̀rọ̀. Bàbá Tinubu olórí Nàìjíríà nìyí o. Bàbá ẹ dákun ẹ bá wa pín orílẹ̀-èdè. Yorùbá nation la fẹ́, ẹ̀bẹ̀ là ń bẹ̀ o, nítorí ẹ̀bẹ̀ la gbọ́dọ̀ bẹ̀ yẹn lágbára. Bẹ́ẹ̀ ni thanks my brother fún pé tiẹ̀ jáde ọmọ Fúlàní jáde lo confidence sọ ọ̀rọ̀ yìí jáde ó jẹ́ ká mọ àwọn ìgbésẹ̀ pé tá a bá ṣe ra wa lóṣùṣù ọwọ́ tá a control ẹnu àwọn traditional rulers tó jẹ́ pé wọ́n ń gba owó tó ń gba àbẹ̀tẹ́lẹ̀ tó ń gbowó ẹ̀mí ará ìlú tó lè jẹ́ pé adira wa lóṣùṣù ọwọ́ ẹ máa rí i pé Fúlàní kan ò ní lè wá tẹ̀yìn gàràgàrà mọ́. Òun ló ṣe dá pé lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tá a máa padà máa ṣe ni operation defend yourself. Bẹ́ẹ̀ ni o operation defend yourself la wà yìí o bó ṣe máa rí nìyẹn nítorí lọ́wọ́lọ́wọ́ ṣe má gbàgbé pé ṣáàmà fún àwọn DSS náà ti jáde ṣe sọ pé ká má retí pọ́lọ́pàá kan máa defend wa tàbí sójà. So which means you have the right to defend yourself lọ́wọ́ yìí ṣùgbọ́n ìbéèrè ni pé ṣé kò ṣe pé tá a bá wá defend ara wa tán ọwọ́ táwọn Fúlàní bá wá tọwọ́ tí wá bá wá ju tiwọn lọ ṣé kò ṣe pé ìjọba máa tún dájọ́ kù àbí ṣé kò ṣe pé ìjọba máa tún dájọ́ kù torí ẹ ti mọ̀rọ̀ àwọn ìjọba wa bíi wípé kọ́ ṣàfihàn jẹ mẹ̀kúnnù ló máa ń ṣe wọn. Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni o àwọn ọba tó yẹ kí wọ́n ṣe nọ́mà ni wọ́n ń jẹ ìjẹkújẹ àwọn náà ni wọ́n gbà tán jẹ́ kí Fúlàní pa wá nípakúpa. Ó mà ṣe o ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà ilẹ̀ Yorùbá ti gbàbọ̀dẹ̀ àtẹnujẹ ti pa ẹlòmíì. Bẹ́ẹ̀ ni àtẹnujẹ ti pa ọ̀pọ̀ ẹlòmíì. Yorùbá nation ló lè ṣe no retreat no surrender. Ọmọ Yorùbá nation la fẹ́ o no going back freedom for olóyè Sunday Igboho ṣá. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe gbogbo ọmọ Yorùbá ẹ wo ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ gbogbo tó bá gbà ní ká fi defend ara wa. Táwọn Fúlàní bá lè gbógun táwọn Ẹdó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o kẹ́ ran àwọn Ẹdó lọ́wọ́ nítorí bí bẹ́ẹ̀ kọ́ ikú tó ń pojú gba ẹni òwe ló ń pa fún ni o. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ti sú wa. Ẹ wo ẹ̀yà mi bàbá mi like ẹ share ẹ subscribe ẹ bá ń tẹ̀ sójú ẹ jẹ́ yàgò yẹ̀ lọ́tún lọ́sùn pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi sọ pé a máa bẹ òbí ẹni bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ tó bá láwọn nídé òun láwọn nídé bá ó dà bọ̀.